wọ́n ti mú Òjó o, àwọn oní POS ló ń lù ní jìbìtì l'Ákúrẹ́. Àwọn afurasí oníjìbìtì mẹ́ta ni wọ́n ti wà lákọlò àjọ Civil Defence nípínlẹ̀ Ondo lórí ọ̀kan òjọ̀kan ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Àwọn afurasí ọ̀hún Bọ́lọ́findé Òjó Ọdúnayọ̀ ẹni ọdún 23, Bọ́lọ́findé Dúrótifá ẹni ọdún 39, Ibrahim Saheed ẹni ọdún 21 àti Ìdòwú Olúwaṣeun ọmọ 20 ọdún ni wọ́n fẹ̀sùn kàn pé wọn kò níṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju kí wọ́n máa lu àwọn oní POS ní jìbìtì lọ. Alukoro àjọ náà nípínlẹ̀ Ondo Daniel Aidamembo tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sí wa ní àwọn mẹ́ta lọ́wọ́ àwọn tí tẹ̀ná nígbà tí ìwádìí sì ń lọ lábẹ́nú láti rí ẹnì kẹrin wọn, ìyẹn Bọ́lọ́findé Òjó Ọdúnayọ̀ mú. Ó ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ní Òjó, Dúrótifá àti Olúwaṣeun ti wá, ṣùgbọ́n Saheed nìkan ló jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀wọ̀ níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nínú wọn. Aidamembo ní ohun táwọn oníjìbìtì ọ̀hún máa ń ṣe ni kí wọ́n lọ bá oní POS kan pé àwọn fẹ́ gbowó. Lẹ́yìn èyí ló ní àwọn fúnra wọn yóò tún padà lọ sí báǹkì tí wọ́n ń lò láti lọ ṣàlàyé fún wọn pé ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ yọ owó àwọn níyọkúyọ láì rí owó náà gbà padà. Ó ní báǹkì wọn yóò kọ́kọ́ dá owó tí wọ́n ní wọ́n yọ padà fún wọn kí wọ́n tó tún ti POS náà pa nítorí èròǹgbà pé iṣẹ́ jìbìtì lẹni tó ní fi ń ṣe. Ó ní ohun tí wọ́n ṣe fún oní POS kan Ògúntómilóyè Táíwò tí àwọn báǹkì fi ti ẹ̀rọ tó fi ń ṣòwò náà pa. Ó ní ọkùnrin yìí ló wá sí ọ́fíìsì àwọn láti wá fẹjọ́ sùn kí ọwọ́ tó padà tẹ mẹ́ta nínú àwọn ògbójú oníjìbìtì náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tí àwọn ṣe. Dúrótifá tó jẹ́ ọ̀kan lára àwọn afurasí ọ̀hún ló ní ó ti jẹ́wọ́ fún àwọn lórí ọ̀nà tí àwọn ń gbà ṣiṣẹ́ ibi tí wọ́n yàn láàyò yìí. Gbogbo àwọn tọ́wọ́ tẹ̀ náà ló ní àwọn yóò fojú wọn balẹ̀ ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí lórí ẹ̀sùn tí wọ́n mú wọn fún. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.